الله وبركاته. أكرمكم الله. tí yọ̀ǹda bá ti wà láti ọ̀dọ̀ bàbá abẹ́rẹ́ ètò náà wọ́n ní ká bẹ̀rẹ̀ tọ́ ní yọ̀ǹda Maulana bàbá wa Ainu Ridoh Agba wọ́n ní kí a máa lọ síbi tó wà iftitahi kí a ṣe ní jamuan ẹ jọ̀ọ́ jàmá ẹ foríjì mi ẹ jáde dé fọlọ́wọ́n àtàndá Muhammad sallallahu alayhi wa sallam ká ṣàdúrà sí ìjókòó ká máa sọ pé subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar Allahu akbar wala hawla wala quwwata illa billahi aliyyil azim subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar Allahu akbar wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar Allahu akbar wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين متى متى آمين 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 يا الله bàbá ni ẹ jẹ́ á jókòó níyọ̀ǹda bàbá wa àgbà wọ́n ní kí a máa lọ síbi kíkí alukur'an nígbà tí a ti ṣe àdúrà sí ìjókòó bàbá wọn kí a kí àwọn àlejò wa tí wọ́n wọlé gbogbo alákí wa kí àfáwọn àgbà Abdul Aziz stability hafidhahullahu wa ra'ah ọlọ́run jàrí bàbá pẹ́ wọ́n ní látọ̀dọ̀ alhaja wa Maryam bintu Rasul ni wọ́n ti wá Allahu Akbar ọlọ́run kò ṣe rọrùn wọ́n ní alhaja bintu Rasul alhaja Maryam wọ́n wà ní umura báyìí wọ́n ti lọ sí umura ní ọ̀sán yìí tọ́ ọlọ́run ṣe rọrùn àwọn afáwa tí wọ́n bá ṣe síkìrì náà ni wọ́n ti dé yẹn ọlọ́run jàrí yín pé o ẹ ní lálà sí wàlá Muhammadu Rasulullah ẹni tí ò bá borí kó borí dáadáa inú àwẹ̀ láwà ẹ jọ̀ọ́ jàmá ká máa lọ síbi qira'atul Qur'an káka al-Qur'an afáwa Abdurrahman ko aya bismillah ẹ ká al-Qur'an. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذن الله أن ترفع ويذكر فيه اسمه فيها بالغدو والأصال. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق ما يشاء بغير حساب صدق الله العظيم. ẹ já wí Allahu Akbar lẹ́ẹ̀kan sí náà. Allahu Akbar. ní àsìkò tí a wà yìí kò yẹ kí sàárì yẹn kó ti expire sàárì àwa kan kò ti expire. ẹ já wí Allahu Akbar lẹ́ẹ̀kan sí. Allahu Akbar. lẹ́nu Maulana bàbá wa àgbà wọ́n ní kí a sọ pé barakallahu fikum. alibarika yẹn ọlọ́run jò lékún. a kí àwọn àfáwà àgbà tí wọ́n wọlé nígbà tí wọ́n sọ̀kalẹ̀ alukur'an. wọ́n sọ̀kalẹ̀ alukur'an ní báyìí àwọn àfáwà àgbà sì wọlé ọlọ́run jàre àwọn èèyàn mú pẹ́. wàlá Muhammadu Rasulullah. bàbá wa imaamu Yahya hafidhahullah ya Yahya khudil kitaba bi quwwatin. wí Qur'ani. أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم wọ́n tiẹ̀ ti jókòó kan tó wí àyà náà délẹ̀. يا kutili kitaba bi quwwatin wa atainahul hukma sabiyya. خذ الكتاب بقوة lẹ́nu Mọ̀lánà wọ́n ní kí a fi àyà yẹn kí a fa àyà àyà. Ọlọ́run jàrí bàbá pẹ́ sábì ṣé àfàràmọ́ ni Ọlọ́run jò dá fún wa ala Muhammad Rasulullah ní sẹ́mọ̀gbé lànà àdàtú náà kò sí ní dá kémi mọ̀ gbó lọ́wọ́ àfa mi ṣùgbọ́n ẹ jẹ́ kí n kọjú sí àwọn tí wọ́n owó kùránì ni mo fẹ́ gbà kó máa jẹ́ owó kùránì ìbẹ̀rẹ̀. a máa dàlà Alhaja Mufti Abájúláyé ọ̀dọ̀ wọn ni a wà ní gbogbo Saturday tí ó lọ tí àwọn incoming governor wa wà ń bẹ̀ ibẹ̀ yẹn ṣe tọ̀tọ̀tọ̀ fún ẹni tí ò bá wá mísìn jọ́nà pípọ̀. Alhaja Abájúláyé bàbá ní Ọlọ́run àpadà sí ibú àpadà sí Ọlọ́run mọ́jọ́ dé báyìí àpadà sáyidá Ọlọ́run mọ́jọ́ dé báyìí. Alhaja Abájúláyé bó bá yọ máa lì ẹmu jó ẹmu bóde ẹjọ́ jẹ̀mọ́ ẹmu ẹjọ́ jẹ̀mọ́. Alhaja Abájúláyé ẹ̀ ní lálà sí o wàlá Muhammad Rasulullah láti ẹnu bàbá sọ́dọ̀ mi sọ́dọ̀ yín odidi ní àtẹ̀yìn odidi kan èmi yẹn sì kéde àtẹ̀yìn náà lọ́fẹ̀ẹ́ mọ́ bí alára Ọlọ́run jàrí fẹ́. Inna atoyina bisimilahi rahman rahim asali rabi ami ẹjọ́ jẹ̀mọ́ ẹ forí jì mí ẹ ń bọ̀ wá wọn ní kínkín náà àtẹ̀yìn fún Bájúláyé náà ni mo kí bàbá imam ẹ̀yin náà mo kọ́kọ́ kí innal imamata wọ́n ní kí Alhaja Abájúláyé wọ́n ní ká mọ̀ bọ̀ wá wájú àga wájú làga yín mọ̀ wọ́n ní ọ̀hẹ́ máa dàlà Alhaja Abájúláyé ọmọ bàbá wa Ainu Ridoh Agba bàbá ní ẹ mọ̀ bọ̀ wá wájú wọ́n rẹ́rìn ọmọ bàbá Ainu Ridoh Agba Allahu Akbar wọ́n ní kí ẹ mọ̀ bọ̀ wá síwájú wọ́n ní kí ẹ mọ̀ bọ̀ wá síwájú lẹ́nu bàbá wa Ainu Ridoh Agba bàbá ní kí ẹ mọ̀ bọ̀ wá wájú báyẹn. Wọ́n ní ká kọ́kọ́ kí bàbá imam àgbà tó já sí pé àwọn náà ni imam wa níyà yín. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما في الوجود سواك رب يعبد كلا ولا مولى سواك فيقصد أنت الإله الواحد الفرد الذي كل القلوب له تكر وتشهد يا من له عنت الوجوه بأسرعا زلا فكل الكائنات توحد يا من تفرد بالبهاء وبالثناء في عزي وله البقاء السرمد يا من له وجب الكمال بذاته فلذاك تشكي من تشاء وتسعد فلذاك تشكي من تشاء وتسعد رجائي إليك لا تقطع رجائي وكل ناصرا أنت رجائي adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. gbogbo jama ẹ jẹ́ á panupọ̀ lábẹ́ tí à ń da ọpẹ́ lọ́wọ́. bàbá wa aláníyàn dáadáa bàbá wa al-imam Oṣuọlálé wọ́n wọlé pẹ̀lú bàbá wa muazinu àgbà ní Central Mosque wa ní Ẹlẹ́yẹlé ní ọ̀ndà bàbá wa àgbà Sheikh Musa Ainu Ridoh. mo kì í yín púpọ̀ ẹ jẹ́ gbogbo ọjọ́ panupọ̀
kájọ kí Ọlọ́run lẹ́ẹ̀kan náà pé alhamdulillah. Alhamdulillah. Ẹ kí Ọlọ́run dáadáa. Alhamdulillah. Ẹ jẹ́ á wí pé alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Ká panupọ̀ pé arrahman arrahim. Arrahman arrahim. Maliki yawmiddin. Maliki yawmiddin. Allahumma salli. Allahumma salli. Ala sayyidina Muhammadin. Ala sayyidina Muhammadin. Wa ala alihi. Wa ala alihi. Wa ashabihi. Wa ashabihi. Wa sallim. Wa sallim. Allahumma salli. Allahumma salli. Ala sayyidina Muhammadin. Ala sayyidina Muhammadin. Wa ala alihi. Wa ala alihi. Wa ashabihi. Wa ashabihi. Wa sallim. وسلم. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم. وسلم. أجا سوق آمين. آمين. بابا الشيخ بابا مادبو. الله. tí a bá rí èèyàn gbà tí à ń ṣàṣàlátù tí ò faraṣe bí tí ń ṣẹlẹ̀ lókè lọ́hùn ní ṣẹlẹ̀ ń yà yín karama níjọ́ tá a ti máa ka ayáwẹ̀ ọlọ́lọ́mọ iye ọdún tèmi náà ti fi ṣe wáàsí àfàlẹ́ abọ́. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitonir rajim. Àyà òun dùn púpọ̀ lẹ́nu wa. Bismillahir rahmanir rahim. Bí n bá ti gbé àyà òun ẹ rí i pé ó dùn púpọ̀. Ń pè ya ayyuhalladhina amanu. Ya ayyuhalladhina amanu. Kutiba alaykumus siyamu. Kutiba alaykumus siyamu. Kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaquna. Kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaquna. Ẹ̀rí bàbá oṣù ọ̀làlẹ̀ ẹni mo ṣẹ̀ṣẹ̀ wọnú ọ̀rọ̀ mo sì wá ké Kùránì. Àyàtà ké yìí ẹ̀rí pé lẹ́nu gbogbo wa ó dùn púpọ̀. Ya ayyuhalladhina amanu. Ilé àbọ̀ pé èèyàn kọ̀ọ̀kan délé kéwú láyé àyà téèyàn kọ́kọ́ máa ń mọ̀ nínú àwọn àyà náà. Àyà yìí jẹ́ káwọn ètò fún yàn níbi ìtẹ̀fùsírì tá a fi mọ̀ rárá àmọ́ la ilaha illallah. Àwẹ̀ onímọ̀gbọ́ là alákùn tàtàkù náà onímọ̀gbọ́ yé wúra ni. Ya ayyuhalladhina amanu. Bàbá lókè odò. Kutiba alaykumus siyamu. Wọ́n gbà tá a fi délẹ̀ gan ẹ̀ ń wọ́ bọ̀ láti ibi hútùbà. Kutiba alaykumus siyamu. Àjìjà mi ò máa Naija. Wàláì bí ẹ bá yẹ pé mo ti dépò bàlágà ni. Ẹ ń bá ti àáfà mi dé. Ọlọ́run jẹ́ àrí bàbá wo níyan gípẹ́. Amina. Àáfà wa wọlé dé. Àáfà ńlẹ̀ abọ́ máa fi àyà wọn kí bàbá wa oníyàngí. Bàbá wa gbà. Bàbá aráàmà bàbá dáadáa amúlùdùn àgbáyé mo kì í yín púpọ̀. Ya ayyuhalladhina amanu. Ọlọ́run pè àwọn tá a nígbàgbọ́ wà láì gbàgbọ́ ni o. Kutiba alaykumus siyamu. Ilé abọ́ bí ọba sì gbàgbọ́ ẹni tí ó pa wá láṣẹ káfíìfì panu. Ẹni tí ó pa wá láṣẹ a gbọ́dọ̀ mú. Ẹni tí ó pa wá láṣẹ a gbọ́dọ̀ ṣe nǹkan kan ju ká máa wò ká máa ṣètò Ọlọ́run ọba lọ bí ọba jẹ́ Ọlọ́run kò sóńtọ̀ wọn àjìṣe ní kọ̀rọ̀. Ya ayyuhalladhina amanu kutiba alaykumus siyamu. Ṣé àwọn pé gbogbo wa náà la mọ̀ bí ti ń kéwọn gbogbo wa náà la ń tù. Kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaquna.
ọlọ́wọ́ bá wa ṣe ọlọ́run ní kì í ṣe pé mo jẹ yín yá ọba jọ mọ́ yá a ní ṣe bẹ́ẹ̀ fáwọn kan síwájú yín. àmọ́ bàbá wa múlùdùn bàbá Rámà káfá mi ò fi wọlé bàbá oníyanjú ha bí wọ́n bá ń pè àwẹ̀ làwẹ̀ ń jẹ́ èmi mọ̀ lára lónìí. àní n bá bẹ̀rẹ̀ kútúbà bọ́bá rẹ̀ mi tẹ̀lé ara mi a sì jí pépé tí mo fi ṣe tán lónìí mo ti rọnú kalẹ̀ ni. òní mọ́gbọ́lá alẹ́kùn tàtàkù náà òní mọ́gbọ́ yé torí ròrí mi ń wá ń ṣiṣẹ́ lójú ẹsẹ̀ mo ṣe tán yìí mo wá rorí pé ọlọ́run mọ̀mọ́ jẹ́ á bọ́ sọ́wọ́ mọ̀mọ́ jẹ́ á bọ́ sáhámà àlìkàràmà mo wá ronú lọ́dọ̀ àwọn tí báńdíìtì jí gbé wọn ò ní jẹ wọn ò ní mu wọn sì tún máa nà wọn. Allahu akbar. la'allakum tattaquna nù bá kátó wá pẹ́ ni tí ò rí jẹ kátó wá pé ẹni tí ń bẹ lájò ń bẹ láàrin ọ̀nà yóò délé kọ̀mà yóò dóko ní kọ̀mà rárá àwọn kan ń bẹ nínú wa torí pé a jápa wọn ń bẹ lọ́wọ́ kú báyìí. Subhanallah walhamdulillah astaghfirullah. La ilaha illallah. ọmọ jàmbá ni kí baba oníyanjú ó máa wọlé. Subhanallah walhamdulillah astaghfirullah. La ilaha illallah. Stability ìṣẹ̀ṣẹ̀ rí náà. Nígbà fà mẹ́ wọlé. Walhamdulillah. Astaghfirullah. La ilaha illallah. Subhanallah walhamdulillah. Astaghfirullah. La ilaha illallah. Subhanallah walhamdulillah. Astaghfirullah. La ilaha illallah. Anki bàbá wa àfáà wa Ọlọ́run má ṣe jẹ́ rí bàbá oníyanjú pẹ́. Amina. Ilé bàbá oníyanjú Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Amina. Ọlá Kùránì lọ́dọ̀ Ọlọ́run. Amina. Ọlá la ilaha illallah. Amin. Ọlá Kùránì al-azim. Amina. Qul huwallahu li-ilafi. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahadun Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahir Rahmanir Rahim. Li-ilafi Qurayshin ilafihim rihlata ash-shita'i was-sayf. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. ọpẹ́ ni wọ́n ní kí n ṣe. Insha Allah. a fi yìí náà a fi ju ara ẹ rí pé Islam dáa púpọ̀. aláì bó ti ṣe mí lèmi ń sọ ń fa ẹlòmíì ò lè sọ tiẹ̀ ni. ọ wá yẹ pé bá a ti kí jimá tán o ọ wá yẹ pé gbàdé yẹn ti dépò bàlágà ni ìjà tò ní. àmọ́ Ọlọ́run mú wa Ọlọ́run dákun wọ́n ṣàwọlá pé kò sẹ́nìkan. Ètò bẹ́ẹ̀ sà bọ́lá ti wà lába lọ́wọ́ yìí. Ọlọ́run dákun wọlé eléyìí náà làkàṣọ́ òmùnà Ọlọ́run dákun ṣàánú wa. làkàṣọ́ òmùnà. àwẹ̀ wa ìwọ Ọlọ́run ọba ló ní ìwọ ló ní gbogbo ẹ̀yán. làkàṣọ́ òmùnà. eléré orílẹ̀-èdè wa bí wọ́n bá ṣe dáa nísìnyí kún wá pé mo fẹ́ pa àṣẹ bẹ́ẹ̀ náà mi ti tú ọ̀rọ̀ tó gbogbo yẹn gbà wẹ̀ bí ọba sáwẹ̀ aláìwá kan bẹ́ẹ̀ tá a jin oúnjẹ jẹ òun kúkú ní rí wa tọ́ Ọlọ́run mọ́sá wọlé eléyìí náà Ọlọ́run dákun fi san wálé ẹ̀sán dáadáa o à ń bẹ níjòkó alájà wa ìyá wa tí wọ́n ní wá sí òní ìyá wa Alhaja Balqees Ainu Ridoh Ọlọ́run wọlá eléyìí náà Ọlọ́run abiyọ́ ìyá náà Ọlọ́run má jẹ́ ó máa padà sí aburú. Àmín. gbogbo wa náà tá a wá péjọ síbi ìjókòó tọ́lọ́run tànàbì àwa náà wá kójọ síbi eríire Ọlọ́run má ṣàjẹ́ eríire náà Ọlọ́run má jẹ́ ó forí àwa náà. Àmín ya Allah. Ọlá Kùránì lọ́dọ̀ Ọlọ́run. Àmín. mo kí ìjókòó àwọn àlùfáà mo kí ìjókòó bàbá wa gbà oníyanjú Ọlọ́run jẹ́ àrí bàbá wa pẹ́. Àmín. Ọlá Kùránì lọ́dọ̀ Ọlọ́run. Àmín. Ọlá la ilaha illallah. Àmín. Ọlá nu Ọlọ́run. Àmín. Ọlá Kùránì al-azim. Àmín. iṣẹ́ náà ti bẹ̀rẹ̀ fún yín iṣẹ́ náà lẹ bá wọnú iṣẹ́ tún wá kúnra wọn Ọlọ́run má jẹ́ sàárẹ̀ o. Àmín. Ọlọ́run má jẹ́ gbáàrẹ̀. Àmín. Ọlá Kùránì lọ́dọ̀ Ọlọ́run. Àmín. mo kí bàbá wa Sheikh Madibo
ọlọ́run jẹ́ àrí yín pẹ́ Àmín. ẹ dákun torí àsìkò ni bàbá wa Mádìbò ọlọ́run jẹ́ àrí yín pẹ́ o. Àmín. àdúpẹ́ tí wọ́n bá sọ níbì kan pé bí àná owó àdúrà àwọn afọ àwa ọlọ́mọṣà jẹ́ àrí yín pẹ́ sá. Àmín. tí wọ́n bá sọ pé bí àná náà ni ò ní rí ó dáa fún àwọn kan kò dáa fáwọn kan ó dáa fún àwa báyìí àwa bá yín bára yín pẹ̀lú bàbá Ainu Ridoh ni ọba tó ní ẹtún jọ máa bẹ dáadáa àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run Alhamdulillah. aláìní bẹ́ẹ̀ máa ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí Àmín. ọlá Kùránì lọ́dọ̀ ọlọ́run. Àmín. mo kí àlùfáà wa ọmọ ìyá mi Sheikh Ibrahim akramakumullah owó ọlọ́run jẹ́ àríyìn pẹ́sà kódà a sì sọ ọ́ lè ní ọ̀làǹwá sí tiwa àbẹ̀ à ń sọ ọ́ lọ́wọ́ ní sà tọ́ bó láti wá sí báyìí ọmọ kéwu jẹ sí yìí mà burú yọba jẹ́ bẹ́ẹ̀ nìyẹn máa gbowó lọ́wọ́ àfẹ́yàn ọlọ́run jẹ́ àríyìn pẹ́sà. Àmín. Ok tọ́ ayakumullah mo kí bàbá wa Sheikh Ibrahim ẹ̀yin sá bàbá lókè odò ọlọ́run jẹ́ àríyìn pẹ́. Àmín. mo kí bàbá wa al-Imam Yahaya Hafizahullah. ọlọ́run jẹ́ àríyìn pẹ́ o bàbá wa Salapa mo kí yín púpọ̀ ọlọ́run jẹ́ àríyìn pẹ́ ọlọ́run jẹ́ ara àwọn bàbá wa pẹ́ Àmín. àti gbogbo àwọn bàbá mo kí bàbá wa Alhaji Ademos ẹ ṣeun ẹ má bínú ẹ dákun ṣé àwọn bó ń kọ kọ́ńpìnì ni ọlọ́run jẹ́ àríyìn pẹ́ Àmín. àtẹ̀yìn àti màmá ọlọ́run jẹ́ máa bẹ dáadáa. Àmín. mo kí àwọn àlùfáà wa ní jòkó gbogbo ẹ̀yin àlùfáà wa yẹn gbogbo yín mo kí ń jòkó àbá àgbà amúlùdùn mo tún yín kí ọlọ́run jẹ́ àríyìn pẹ́ o. Àmín. tọ́ wọ́n lábẹ́ kíkí yìí dẹ́ bàbá Ainu Ridoh mínítì yìí wọ́n kó nu mínítì mi announcement wọ́n lẹ́nìkan gbàgbé aago sí mọ́sálásí ẹ̀yà bíi tètè ṣe tọ́ ọlọ́run jẹ́ àríyìn pẹ́ wọ́n bá tún wá níyìí wọn náà kọ̀ bálà o àsìkò ọdún tí ń bọ̀ wá bàbá amúlùdùn mo kí yín púpọ̀ bàbá Ọ̀ṣọ́lálé ọlọ́run jẹ́ àríyìn pẹ́. Àmín. gbogbo ẹ̀yin ìyá gbogbo ẹ̀yin ìyá wa mo kí yín púpọ̀ bẹ̀rẹ̀ látòrí ìyá wa àgbà olórí àgbà ìyá wa Ainu Ridoh Agba màmá wa Alhaja Ganiyat Ainu Ridoh gbogbo ẹ̀yin ìyá wa tó fi dérí àwọn tí àjọ ń jẹ́ ọmọ ìyá ọmọ bàbá alájà wa Àdùkẹ́ alájà wa Mariam mo kí yín púpọ̀ ọlọ́run kó dúró tì yín. Àmín. mo kí Honorable Muftihat Bájúláyé ẹ dákun ẹ bá ń ká kínní yìí sókè ibi ọpẹ́ náà ni àwa yìí ẹni ń sọ pẹ́ sà ẹ̀yin náà ẹ̀yin àgbàlagbà lẹ ní ẹni àbá ń bá sọ̀rọ̀ lójúlójú là á wò àwọn náà fẹ́ rí wa ẹ̀yin náà lẹ ṣàdúrà yìí àwọn náà fẹ́ rí wa àwa náà tún fẹ́ rí ẹ yorùbá anabi wa Muhammad Sallallahu alayhi wa sallam. ajá Muftihat ọlọ́run ó jẹ́nu rẹ̀ ọmọ dùn sí. Àmín. sórí bí àfa Yusufu ti wílẹ̀ kan ó ṣẹlẹ̀ lọ́dọ̀ àwa náà wàláhi lazim òde mẹ́rin mọ́ lọ́njọ́ ọ̀nà mẹ́ta mo ti ní wáàsí sóróde rẹ tí èsì pé mo ní wáàsí mo fi sọ pé bàbá Ainu Ridoh bẹ́ẹ̀ ni tí mo fi kí yín náà nù ó yẹ kéèyàn máa kí yín gbogbo ìgbà ni tí èèyàn bá sì wá sọ pé wàhálà wa pọ̀ kí ló dé tọ́lọ́hún ń ju kíkí sànẹ́bì tá nẹ́bì ń ju kíkí sọ́lọ́hún attahiyatullah bàbá Ainu Ridoh Hafizahullah. lára yín àlùbáríkà pọ̀ púpọ̀ ọlọ́run ló ní á wá òde rẹ bí èèyàn padà sọ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ pé mi ì tẹ́ fẹ́ ká lọ òun lélẹ̀ onítọ́ra ajíyàn dọ́dọ̀ rẹ mo ní àní mo fẹ́ dé bẹ̀sẹ̀ ó ní mi ì tẹ́ fẹ́ ká lọ ọlọ́run ló ní ká pé ẹ̀ ń sanra àbá ń rú lọ́n sánú wa òde rẹ ó jóde òun ó pè wá ń jọ náà kọ́dà ìjókòó gbàjàbí àmì là tá a lọ àgbà láti ká tó lọ bẹ̀rù náà o àwọn náà ti mọ̀ pé ń jọ́ tá a lọ òun àṣírí lọ ni àbàbà mufti náà níjọ́ òun ẹ̀yọ́ bá ní Muhammad Sallallahu alayhi wa sallam. ọlọ́run ó jẹ́nu rẹ̀ ọmọ dùn Àmín. ọlá Kùránì lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹni ọ̀sán mi ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fóun náà Àmín. bàbá Ainu Ridoh Hafizahullah. àtàyà kí ló dé tí ọlọ́run ń ju kíkí sànẹ́bì tá nẹ́bì ń ju kíkí sọlọ́run torí gbígbádùn ọlọ́run sànẹ́bì Muhammad Sallallahu alayhi wa sallam. wàláhì bẹ́ẹ̀yàn bá ń bẹ lára yín tó bá ní òun ò rí eríire kó chẹ́kì ara ẹ̀ wò torí yí pé ìran èèyàn méjì lèèyàn máa tọrọ kéèyàn ní àbá Ọ̀ṣọ́lálé
ìyẹn máa ọ̀tọ̀ ní tọ́líbùl khairi li ghairihi ọ̀tọ̀ lẹ́ni tí ọ̀tọ̀ ní abániwóore ọ̀tọ̀ ní afẹ́nifẹ́re kó lè bá a yá bàbá wa Ainu Ridoh afẹ́nifẹ́re nìyí to the core wàláhi la azim kìí ṣe pé n tí ń sọ lójú yín kìí ṣe pé ńgbà tó wá rojú ẹ̀ bẹ́ẹ̀ náà ni nígbà míì ẹlòmíín lè jẹ́ afẹ́nifẹ́re àmọ́ tó bá rí ẹni tó nífẹ̀ẹ́ ju ó ń tọ̀hún lọ kò ní di abániwóore fún wọn náà wá tiẹ̀ síbòmíì a gbé káàkiri lọ́dọ̀ àwọn èèyàn tá a gbé káàkiri àmọ́ bí àníyàn oníkálukú ti tó bẹ́ẹ̀ náà la bá àwọn èèyàn ṣe káàkiri ìbẹ nínú ọ̀rẹ́ bá a ti rí yìí náà nísìnyí ó fẹ́ lo iyì ara wa ni kó fi róore tó ń wá àmọ́ bí ọba máa sọ fáyé mo fẹ́ràn wọn náà ni èmi máa fẹ́ kí wọ́n sà níbi nǹkan mi àwa nísìnyí ń lò àwa náà mà gbogbo yín lọ́lọ́wọ́n mú ẹ fẹ́ jẹ́ tán àbá wa Ainu Ridoh wọ́n á fẹ́ yàn fún rere wọ́n á tún wá bá yàn wá rè ẹ̀rù ọlọ́run kan ń bá mi sọ̀rọ̀ kan jò ní pé ọ̀rọ̀ kínní yìí láti jọ ìjọ ìmú ní wàláì níjọ́ tí bàbá Ainu Ridoh ti sọ pé fẹ̀mí ẹ̀ balẹ̀ yóò ṣe ni mo ti mọ̀ pé nǹkan yẹn gbọ́dọ̀ ṣe kí n tó kú láyé ẹ̀ bá ń ṣe àmín ni àmín ọlọ́run ó sì wọlá pé ó ti ṣe bẹ́ẹ̀ láì mọye fún yín yóò wọlá àfa mi níjòkó mọ̀ mọ̀ pé ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ bàbá Ainu Ridoh ọlọ́run má jẹ́ ara padà ṣe aburú ọlọ́run má fi nǹkan kan ṣe yín láburú la ilaha illallah ọlọ́run ọlọ́run wọ́n máa lé yín wọn ò ní bá yín láyéláyé bisimilahi laqad jaakum bisimilahi rahman rahim laqad jaakum rasulun min anfusikum azizu alayhi ma anittum harizun alaykum bil mu'minina raufur rahim fa in tawallaw faqul hasbiya Allahu la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. kí n lọ síbi ọpẹ́ ká gbé ọpẹ́ náà alikalama ọlọ́run bá ń dúró tì yín tí n bá ń sọ̀rọ̀ báyìí tí n bá ti kí chief of staff ẹ̀jẹ̀ tèmi nù lára baba Ainu Ridoh Alhaji Abdulhafiz àwọn ọ̀rẹ́ tèmi máa ń ronú gbà mí pé ọlọ́run tó ẹgbẹ́ ń bá wà ń bèjì àwọn tájọ wà nù ọlọ́run má fi nǹkan kan sí Alhaji Abdulhafiz amiina ìmáàmù wa ọlọ́run má fi nǹkan kan sí wọn amiina owó àdúrà tèmi lélẹ́yìí kí n wá gbé ọpẹ́ kò fa wàhálà ìjókòó yẹ ọ̀fa wàhálà. lakal hamdu ya zalijudi wal fadli wal òun ní kéwò. tabarakita tuuti. ẹ yóò bá anabi wa Muhammad àfàlẹ́ àbọ̀ bàbá oníyanjú lálùbáríkà rí ọ máa pọ̀ sí i sá má kéwu lásìkò yìí má kéwu torí ìpórí my Naija ìwọ̀n fọ̀hún bó àwọn èèyàn ti ń rí ọ lérí my Naija ti pẹ́ àjèjá mi àjọ wà ní ẹ yóò bá anabi Muhammad ìyá wa tó ní wáàsí lónìí wọ́n ní owó ọpẹ́ tàwọn 100,000 naira ẹ bá ń gbọ́ lọ́n tóbi dáadáa Allahu Akbar. bàbá Ainu Ridoh ta ni ká tún pè àwọn owó ọpẹ́ tí ò ní wàhálà nù lélẹ́yìí sista Mary mo rí tá bẹ́ẹ̀ tí ń bá wọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ti àti bẹ́ẹ̀ mi yín lájọ wà àbá ti ń bẹ pẹ̀lú yín ìjáwá ìjòsí always guide ni ọlọ́run má jẹ́ nǹkan kan ṣe rú yín wọ́n bá yẹ pé ká máa wo fóònù yín wò làwọn bá máa fi guide yín èyí ò ń da ọlọ́run má fa burú sí bàbá Ainu Ridoh. àmín. mama wa Mrs. Mary wọ́n ní owó ọpẹ́ tàwọn àwọn náà ń bẹ lamẹ́ríkà wọ́n ń gbọ́ wa báyìí wọ́n ń wò wá live wọ́n ní owó ọpẹ́ tàwọn táwọn fi bá àbúrò àwọn dúpẹ́ is 20,000 naira 20,000 naira náà ni àbí dọ́là ok 20,000 naira ẹ̀yọ́ bá anabi Muhammad torí amẹ́ríkà la wà báyìí bàbá Ainu Ridoh ń bọ̀ ní ká tún lọ owó èló ní kí n gbà sá masha Allah ẹ ṣeun sá torí mínítì tẹ fún mi yẹn ó kù sẹ́jú kan èmi náà ní sí gbowó ọpẹ́ masha Allah owó ọpẹ́ là ń gbà yìí honourable Muflihat Bajulaye ọmọ Èkó àtàtà náà ni Muftihat ok Muflihat mo wé Muftihat níjọ́ tá a ti ń jí ọ yìí náà má bínú èrò pọ̀ ní òde tiwa náà bí òde àwọn pàṣọ ni ẹni abájẹ lónìí a lè má rántí mọ́ tó dọ̀la má bínú ọlọ́run jẹ́ ọmọ abẹ dáadáa máa bọ̀ wá bá wa dúpẹ́
ó ṣe Ramadan lecture tọdún yìí Ọlọ́run tún kún ọ lọ́wọ́ níbẹ̀ ni ti ń sọ fún ọ pé ìwọ sáà máa tẹra mọ́ bó ti ń ṣe ó rí pé Ọlọ́run máa ṣe bí ti ń ṣe pẹ̀lú rẹ̀ wọ́n bẹ̀ lọ́run fún ọ bí ọba máa yàtọ̀ Ọlọ́run jẹ́ ọ máa dá sí i ọlá Kùránì lọ́dọ̀ Ọlọ́run ọlá la ilaha illallah Honorable Muftihat ọmọ bàbá Ridoh adákùn máa mú bọ̀ wá fúnra ara rẹ ni èló lọ fẹ́ bá a fi dúpẹ́ àti rí 120,000 níbi owó ọpẹ́ owó Honorable la fẹ́ gbà yìí ní sùúrù jọ nítorí Ọlọ́run ìwọ tọ̀ òun ló fún mi ní wá ìwọ ló fún mi ní kóòdì kan jò níyìn àwọn olóṣèlú tá wà lọ́dọ̀ rẹ ẹnìkan á sọ̀rọ̀ owó ni ẹ máa wà fáàmì ẹ̀yin náà ń tẹ̀lé ẹnu ìjọ òun lèmi náà ti tẹ̀lé ẹnu mọ́ Ọlọ́run máa ṣàlékún dáadáa rẹ ó ní owó ọpẹ́ tòun 10,000 naira Ọlọ́run ní jẹ́ ọtán bẹ́ẹ̀ ìyá wa olórí àgbà Ọlọ́run ló ní kẹ́yìn yọ dá báyìí àtọ̀ mo ti fẹ́ sọ bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kan bàbá wa àáfàá wa àgbà ọkọ oníjòkó ní wọ́n ní 20,000 naira ẹ gbọ́ lọ́n tóbi fún bàbá wa Ainu Ridoh mama wa Alhaja Ganiyat Ainu Ridoh 1 wọ́n ní owó ọpẹ́ ìyá ni mọ́ta 5,000 ní Ọlọ́run fa àlùbáríkà sí ó ti dànù owó ìyá ni mọ́ta yìí wàláhì gbogbo wa ló yẹ ká sì sọ́pọ́tì tó bá fi mú àfa mi tán bá fi sọ́pọ́tì kò yẹ kó yọ ẹnìkan kan lẹ̀ níbi bàbá oníyanjú náà láwọn sọ́pọ́tì owó ìyá ni mọ́ta yìí mo fẹ́ kó pé bàbá Ainu Ridoh wọ́n láwọn sọ́pọ́tì pẹ̀lú 5,000 naira ó di 10,000 naira tó bàbá oníyanjú Ọlọ́run jẹ́ àrí yín pẹ́ bàbá oníyanjú wọ́n ní àwọn gangan ẹjẹ tèmi ó tẹ̀lé àtàfà mi lọ 3,000 bàbá wa ṣe èmi náà ṣe 2,000 tí bàbá oníyanjú ń jẹ́ 5,000 naira ẹgbẹ́ Ọlọ́run tóbi 15,000 bàbá wa Imam Yahaya 1,000 naira ó di 16,000 bàbá wa Salapa 1,000 naira ó di 17,000 bàbá wa Madibo 1,000 naira ó di 18,000 ẹ̀yin bàbá ọkọ̀ǹgọ̀ Alkarama tìyín dà ẹ̀ mú tìyín wá Sheikh Ibrahim Yahaya 1,000 naira ó di 19,000 bàbá Oṣuọlálé 2,000 ó di 21,000 Aduke Ade Aduksin momi ẹ yorùbá anabi wa Muhammad Yakubu ẹ rí i pé nsa alátẹ̀kàn ní ìfẹ́ kó bínú mo tún mèsì wá sí rẹ̀ lọ́dún yìí Ọlọ́run ó jẹ́ aṣọ pọ̀lọpọ̀ bàbá Muazin 1,000 bàbá wa Ademos 2,000 naira 5,000 naira ọ̀dà mú mi o ìyẹn pa irọ́ Alhaja Mariam Aduke 10,000 naira ọ̀sán nítorí pé ìwà lọ́dún yìí kọ́ ọmọ fún mi lówó wá sí ń bọ̀ wá gbà bàbá wa yìí bàbá wa níbí yìí àwọn alhaji wa Abdulbari Abdulsalam 2,000 naira bàbá kan náà 1,000 karama ti yín rà alhaji wa Abdulhafiz Stability Ọlọ́run mo bí Ọlọ́run mo fi ọlá àsìkò yìí mo fi bí Ọlọ́run wọlá àníyàn Stability làákàyè Stability ò ní dàrú bẹ́ẹ̀ bá ní làákàyè púpọ̀ ayé ọmọ béèrè pé bí tí bá fi làákàyè tún téèyàn ṣe kí n tiẹ̀ ṣe Ọlọ́run ti ń ṣe Ọlọ́run ò sì ní padà lẹ́yìn rẹ̀ ọlá Kùránì lọ́dọ̀ Ọlọ́run ọ̀tá ò ní rí Stability mú ọlá Kùránì la azim 10,000 naira bàbá wa ẹ̀dá Honorable Dayo bàbá wa Dayo Asade 5,000 naira wọ́n ok ìyẹn yín ni wọ́n ẹ̀rí nǹkan ẹ̀rí Honorable ẹ̀dá kun ẹ wá kí bàbá wa Ainu Ridoh Dayo Asade ẹ máa bọ̀ ẹ wá wájú láàyè yín ṣe ẹ rí tẹlómìn fi ń wá eríire owó àdúrà Stability ìyá kò fó Ọlọ́run gbà Honorable Ọlọ́run ní bàtí yín jẹ́ nínú tá a máa sọnù ẹ lọ kí bàbá wa Ainu Ridoh bàbá wa Ainu Ridoh
bàbá yìí dìsáàfù àdúrà mo sì mọ̀ pé bàbá débẹ̀ ẹ ṣe fún wọn lẹ́kùnrẹ́rẹ́ ẹlòmíín ní owó lágbára ń lò ó síbi wọn ò ti pè é sí láìda ni wọn á tún wá pè ẹlòmíín náà kò ní lọ ẹ̀yin wá pèsè bíjòkó tọ́lọ́run ní ìsúnbẹ̀ àjọ ń bọ̀ wá wọ́n wá on behalf of honourable Bájúláyé wọ́n sì tún náwó ọlọ́run níjọ́ tán lọ́wọ́ yín ọlá Kùránì lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn ya wa gbogbo ẹni tó bá fẹ́ bá wa dúpẹ́ lẹ́ẹ̀kan náà owó ọpẹ́ san owó ọ̀ràn lọ bọ́ sí ibi owó àdúpẹ́ owó ọpẹ́ san owó ọ̀ràn lọ bọ́ sí ibi owó àdúpẹ́. owó ọpẹ́ san owó ọ̀ràn lọ bọ́ sí ibi owó àdúpẹ́ owó ọpẹ́ san owó ọ̀ràn lọ. Alikarama gangan 3,000 naira fowó ọpẹ́ tó bá rí bẹ́ẹ̀ gbogbo wa láti dúpẹ́ ẹ dákun ẹ jẹ́ á tẹ́wọ́ èmi ní Suratul Fatiha kan tèmi máa ṣe inú Ramadan la sì wà yìí ọlọ́run àbíọ́ wọlá àṣẹ rẹ tá a tẹ̀lé ní kọ̀ọ̀rọ̀ ní gbangba tó bá já sí pé gbogbo ń tọ́ pa wá láṣẹ àti ẹ̀ ń rọ́jú fún mi àwa ṣèmí dáadáa bá a mọ̀ ní àmọ́ eléyìí amúṣẹ ní kọ̀rọ̀ àtúnmúṣẹ ní gbangba ọlọ́run wọlé abẹ́ gbogbo jama yìí gbogbo ntẹ́ni kọ̀ọ̀kan wa ń fẹ́ ọlọ́run dákun má ṣe àṣẹ fún wa. àwọn èèyàn sá mi má abẹ́ Suratul Fatiha la wà yìí gbogbo ntí kálukú wa fẹ́ ẹjẹ́ àdàníyàn lábẹ́ Suratul Fatiha àfààní àbọ̀ mákè Suratul Fatiha nínú àṣírí Fatiha ni tá a bá ti ṣe Fatiha àwọn tán jẹ́jẹ́ àwọn àṣà mi méje sí kálukú ọ̀dà níyàn ìmáàmù owó ọpẹ́ yín dà lábẹ́ àníyàn al-imam mo ti kí yín mo ti ṣàdúrà fún yín owó ọpẹ́ náà la tọ̀. àmàjọ tá a dún ọgbà ọlọ́run gbà tèmi gbà tiẹ̀ ọ̀yà ajá ṣe Suratul Fatiha jẹ́jẹ́ bàbá ti wà ládọ́ọ́lì náà àwọn àṣàmì méje jákè bisimilahi rahman rahim. ọ̀yà ajá àjọ sàmì àkọ́kọ́ amiina májẹ̀lẹ̀ kejì ó délẹ̀ máa mú wàdúrà rẹ̀ bọ̀ wá bàbá Ademos ó wàdúrà yín ọ̀yà àmì ẹlẹ́kejì amiina gbogbo ẹni ọ̀dà níyàn yányán ni kó má ṣẹ́gun ẹnìkan bàbá ti bá àmì ẹlẹ́ẹ̀keje délẹ̀ má wulẹ̀ dé yìí má ọ̀ya ẹjẹ́ àṣà àmì ẹlẹ́ẹ̀kẹta amiina ẹjẹ́ àṣẹ kẹrin amiina ẹjẹ́ àṣẹ karùn-ún bàbá Ainu Ridoh ẹ̀yìn ju máìkì ilẹ̀ nísìn pẹ̀lú àṣẹ yín ìyá wa Alhaja Balqees wọ́n ti sanwó ọpẹ́ wọ́n tọ̀ alhamdulilayi tó. ok envelope la gbà lónìí kì í ṣe tẹkíntẹ ẹyọba anabi Muhammad tọ Ọlọ́run dákun gbogbo gbà báyé bá ń já ibi gbà bá ń jẹ ọlọmọdé Alhaja Balqees wọn bá padà sí aburú ọyọ ẹja sami ẹlẹ́kẹ̀ẹ́fà dáadáa ṣé envelope náà ni èyí wọn dàpọ̀ mọ́wó tẹ́ pín o ok ọyọ ẹja sami ẹlẹ́kẹ̀ẹ́je amina subhana rabbika. nígbà tí wọ́n ń ṣe ọpẹ́ yẹn lọ́wọ́ ni bàbá oníyanjú wọlé afa Abdulrahman àwọn NUDWAN àwa NUDWAN ọlọ́run má bà sàlátù náà jẹ́ láéláé bàbá oníyanjú nígbà tí wọ́n ń ṣe ọpẹ́ lọ́wọ́ ni wọ́n wọlé warisna al-ilma wal adaba fina. warisna al-ilma wal adaba fina. akíwọlé bàbá oníyanjú ọlọ́run má jẹ́ mọ̀ ní aláàlá. ẹ má bínú ajá náà sì yẹn sàrí ti wọlé jù ní o. ẹ jọ̀ọ́ jàmọ́ bàbá oníyanjú ọlọ́run jàre pẹ́ fi kéwúlẹ̀ báyìí ọjọ́ ti lọ sàrí ti fẹ́ ó ti expire sàrí ti wà láì ọlọ́run jàre bàbá pẹ́ à ń lọ síbi ètò tó kàn wọ́n ní kí àfa wa àgbà kéwúlérè naam òkè odò kelmatun wajiza ní fún one time. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم
adá ọpẹ́ fún Ọlọ́run gbogbo ẹni tí Ọlọ́run bá ṣoore fún rí kó dákun kó dúpẹ́ dáadáa gbogbo ẹni tí ó bá gbàgbé gbogbo ohun tí ń bẹ lọ́wọ́ òun kò sí ẹni tó ṣe tó tayọ Ọlọ́run kó wí ọpẹ́ náà láwà ní wípé alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. ike àti ìgẹ́ Ọlọ́run kó ṣe fún aṣíwájú ẹ̀dá nabi Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo àwọn afáwa tí wọ́n ti lọ́lọ́run dákun bá wa kẹ́ wọn bẹ́ẹ̀ látòrí gbogbo àwọn bàbá wa gbà ní ọlọ́dún Ọlọ́run dákun bá wa ṣàlékún kẹ́ wọn. amina. maulana asheikh muhammad muqtada salahuddin afáwọ̀bá ìlú yàrá àkọ́kọ́ Ọlọ́run dákun má ṣàbá wa kẹ́ wọn. àmín. tó fi káyọ̀ gbogbo àwọn afáwa bẹ́ẹ̀ maulana asheikh adam maulana asheikh kamaluddin bàbá àgbà lónìí yangi Ọlọ́run dákun bá wa kẹ́ gbogbo wọn. àmín. gbogbo àwọn afáwa tí wọ́n wà láyé Ọlọ́run kó bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn. amina. bẹ́ẹ̀ látòrí maulana bàbá àgbà ní òkè odò Ọlọ́run dákun má ṣàjẹ́ kí a rí wọn pẹ́ àmín. bila hawla wala quwwata. illa billahi. akíkalẹ̀ gbogbo àwọn àfa ọjọ́ ti lọ bàbá àgbà mojèrè maulana sheikh yahya Ọlọ́run dákun má ṣàjẹ́ a rí yín pẹ́ o ọjọ́ ti lọ ni o akí bàbá àgbà mọ́dìbò akí bàbá àgbà oníyangi adamallahu hayatahu. Ọlọ́run dákun má ṣàbá ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmín. ntọ́lọ́mù òwí tí ànábì òwí Ọlọ́run dákun má jẹ́ ó tẹnu yín jáde amina. akí bàbá àgbà Ainu Ridoh Agba adamallahu hayatahu. abá Yusuf ẹ bá ń sọ pé ó wà shamsu huwa shamsu illa anna lishamsi mu'riba magriba. bàbá àgbà Ainu Ridoh oòrùn ni wọ́n ó yà fà huwa Àwa wá shamsu jẹun bí ni. illa Àwa ṣe anna ìfitọ́rù ni. lishamsi magriba. àkó pé àwa kàn máa ń jòkó ń bí àwa àti alálàrédè a kàn máa ṣe fàájì ni. bàbá àgbà Ainu Ridoh huwa shamsu illa anna lishamsi magriba. ọba tó gbé yín kalẹ̀ dáadáa òun a máa wọ̀ abí Ọlọ́run kó dákun kẹ́yìn máa wọ̀ láíláí. wa ihata an yati alálàrédè àfìlò. kò síjọ́ kan tí òun tó yọ láyé tí ò wá wọ̀ Ọlọ́run dákun ìmọ́lẹ̀ ẹ̀yìn Ọlọ́run dákun má jẹ́ ó wọ̀. يومك إن تسأل كثيرا قليل وإن أنت لم تسأل يلقاك نائل. bínú èèyàn bá ń bàjẹ́ béèyàn bá jókòó tì wọ́n bí wọ́n bá bá ọ sọ̀rọ̀ ara rẹ̀ ó sì tún balẹ̀ bíi pé kò sáyé ìbànújẹ́ mọ́. يمدك لا كالناس جهلا وإنما يزيدك علما بالذي أنت جاهل. n tó bá mọ̀ tẹ́lẹ̀ bó bá ní bàbá mo fẹ́ ṣe nǹkan báyìí wọ́n wàá tún ṣàlàyé fún ọ bíi wípé ẹjọ́ plan ẹ̀ tẹ́lẹ̀ ni. إلى مثله يفدي الكريم حياته díẹ̀. فلست أبيه ولست أجامل. èmi lè díẹ̀ ṣùgbọ́n tí bàbá bá ti sọ fún wọn pé bọ́mọ rẹ sọ̀rọ̀ kí o lérè farabalẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó sì dé náà nìyẹn. يمدك لا كالناس جهلا وإنما ọba tó gbé yín kalẹ̀ dáadáa Ọlọ́run dákun má bà ti yín jẹ́. علما بالذي أنت جاهل. Ọlọ́run dákun bá wa dúró tì yín jù báyìí lọ. آمين. a kí gbogbo jàmáà láàrin ìṣẹ́jú méjì afẹ́ ẹlẹ́kọ̀ọ́ kan ó ní fi kulli jasadin nafsan نفسان. ó ní kò sí ẹ̀dá tí ń bẹ láyé tí ò lẹ́mìí méjì. الله أكبر. نفس مطمئنة بالله. ẹ̀mí kan ń bẹ tó já sí pé gbogbo ohun tó bá lè wù kó ṣe é yóò fọkàn balẹ̀ sọ́dọ̀ Ọlọ́run ní pé Ọlọ́run náà ló gbé wá. تهون من المصاهب وترضى بقضاء الله. gbogbo ìgbà tá àdánwò bá kàn án tí bànújẹ́ bá bá yóò gbà pé Ọlọ́run ni torí pé yóò rántí ọ̀rọ̀ tọ́lọ́run ọba sọ nínú suratu Yunus pé wa in yamsaska Allahu bidurin fala kashifa lahu illa hu wa in yugdika bi khayrin fala radda al-fadli. الله. bí dẹ̀ra bá kan ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọ̀gá tó yẹ kó rántí láyé náà ní pọ́lọ́wọ́n ọba ló gbé kan. الثالث وفي هذا راحة للقلب ورضا للرب. gbogbo ẹ̀mí tí irú ẹ̀mí báyìí bá wà ń bẹ lára rẹ̀ tó gbà pé gbogbo ohun tó bá kan òun Ọlọ́run ló fi kan òun irú ẹni bẹ́ẹ̀ la lè pè léèyàn gidi. torí pé láyé lónìí in táwọn èèyàn ń pè lárísìkí lówó mọ́tò àti gbogbo ohun tó ní kálukú mọ̀ lárísìkí bẹ́ẹ̀ ni al-arzaqu muta'addida. الله.
ẹni tí wọ́n ń pè lárísìkí ẹni tó pọ̀ ni kódà rahatul bal kéèyàn ní ìfọkànbalẹ̀ gan àrísìkí kan ni. wa nafsun ammaratun bisu. ọ̀gá ń tó lè ní tí wọn náà fi máa mọ̀ pálárísìkí ni ọ fún rẹ nífọkànbalẹ̀ torí pé ayé yìí khalaqnal insana fi kabadin wọ́n dá ọmọ ẹ̀dá ènìyàn sínú wàhálà ni gbogbo ẹ̀dá tí bá ti ń fi rẹ̀ lọ́kànbalẹ̀ yóò gbà pọ́lọ́hún lọ́lọ́hún tó bá ti wá gbà pọ́lọ́hún lọ́lọ́hún ìfi rẹ̀ lọ́kànbalẹ̀ yẹn náà ni yóò jẹ́ kó ráyè ṣe subhana rabbika. alhamdulillahi rabbil alamin lẹ́nu bàbá wa àgbà Ainu Ridoh Agba wọ́n ní àfa wa àgbà kéwúlérè ọlọ́run kó sàlékún àlùbáríkà náà wọ́n ní envelope yìí kó máa lọ sọ́dọ̀ yín látọ̀dọ̀ Alhaja Balqees Ainu Ridoh Agba láti Indianapolis. àbá àti wọn kọ́kọ́ sọ̀rọ̀ bó ló ṣe wá jẹ́ wọ́n lé envelope tí yín náà nìyẹn láti ọ̀dọ̀ Alhaja wa Ainu Ridoh Agba wọ́n ní kọ́lọ́hún kó fa àlùbáríkà sí i. wọ́n ní ẹ̀mú yín wá Allahu akbar kabira. à ń lọ síbi ètò tó kàn òun náà ní zikiri akiramukumullah látọ̀dọ̀ Alhaja wa bintu Rasul wọ́n ní wọ́n wà ní umura báyìí ṣùgbọ́n àbúrò wọn wà níyàyín bàbá Ainu Ridoh Agba wọn ní kí ẹ wá gbé wa débẹ̀ kí ẹ sì sọ wá kalẹ̀ nígbà tí ẹ bá gbé wa débẹ̀ tán. ala tansa nasibi mina dunya. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Allahumma salli ala Sayyidina Muhammad al-Fatih al-Ma ughliqa al-khatim al-Ma سبق الناصر الحق بالحق ولا دل صراطك المستقيم ولا آلي حق قدره ومقداره العظيم مصطفى النبي محمد مجتبى النبي محمد مرتضى مزمل olóríire pariwo محمد رسول الله سلام على مزني للأسرار بلغي ومركزي على إلهي سوابقي فهو دورة البيضاء أول حمدي ومدين تحقيقي وهوال دمجي وهوال توحيدي وهوال قهم وهوال موصول إلى الأكبر فسبحان ربي قدس عبد سره بنور نفع انوار من كل باسق محمد عبد الله طه يحبه بحبه لا يلكلك مصدق بواسق كفاني افتخارا النبي محمد كفاني افتخارا محمد رسول الله كفاني افتخارا ان شغفت بحبه ذكرت بخمري من ودادي كسبه كفاني بان طه وخدر ربه واسنى عليه ردي كل زايغي على عبد الذات مقرب دائما صلاه وتسليم عديد البواسق الله 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 ويا الله بليت بحب المصطفى النبي محمد بليت بحب المصطفى الخاتم أحمد أبي الكون والأكلاك فرحا ومتدا الثاني أواه قبل أن نعرف لوا سليت بنيران اشتياك يا أحمد عليكت به والناس في سنة الكرى تمتعت منه دارا إن كنت مفردا وزهمت في أذى النبي محمد وزهمت في غزة زماني وحنني لا في غيرتي مما يروم محمدا ولكنني جليت قبل سباكهم وقد نلت تبريز القرون لحمدا محمد شلامي مولى النبي محمد ìmọ́lẹ̀ Ọlọ́run mi lórílẹ̀ láyé lọ́run èmi ò ní fìyọ́lẹ̀ mo gbà fọlọ́run mo gbà fún Muhammad nílẹ̀kùn àánú mi bá fi sílẹ̀ ànábì Muhammad
Muhammadu ló ní ká ṣe dédé ooo. Ṣé balùkúrìyà ni ló fi múre délé? Nígbà tí Muhammadu ò tí dé, àwọn èèyàn wọn kì í ṣe dédé. Dídé tí Muhammadu adé o, ṣóhun ló wá mú dédé wáyé lọ́lọ́run bàbá fìdé ládé. Ọlọ́run bá mi kẹ́ Muhammad. Rọ̀bánà ọba ìlàyé. Jẹ́ kárí kó má yẹ nìkan lẹ̀ látàyè títí dé kíyà ọmọ. Allah, Allah, illallah, la ilaha illallah. Allah, Allah, illallah, la ilaha illallah. Bami Ainu Ridoh, Rabbi tarani baisan fakira farama raimi baisan fakira bisati bisifati bilasmai تكشف الكراب وتكشف الداء تكشف الكراب وتكشف الداء الله الله إلا الله لا إله إلا الله ويا الله 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 gbogbo NUDWAN lápapọ̀ ẹja ṣe zikiri o Allah Allah jù wọ́n sókè ṣe zikiri kó fi yìn lọ́hùn lógo kó fi gbọ́ lọ́hùn tóbi Allah Allah rasulu minal mawla wàhádà mọ̀lámù yẹkùn wàyẹ̀bùkọ́ rasulada ìmọ̀ wà mọ̀házọ̀mọ̀ fanashiyatuhu kanzi bami yatalaki wà dáhù lizaka hata nọkọ símọ̀ wà mọ̀kọ́ sàmọ̀ ó yà sọ wípé ya Mustapha Sayyidi. Annabi Muhammadu Ola ya nura nuru ya nura nuru liuda huda huda da da huda Rasulullah Oya Rasulullah gbogbo NUDWAN ẹ̀dìdì ẹ ṣe zikiri kẹfì gbọ́ lọ́hùn tóbi kẹfì Ànábì Muhammad Rasulullah 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 Ànábì o ya Rasulullah sallallahu 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 Ànábì Muhammad òun ni bàbá wa ní bàbá wa Ainu Ridoh láyé wọn fi ń dùn láyé wọn fi ń dá sọ wípé sallallahu alayka ya Rasulullah sallallahu alayka ya Rasulullah. Oh sallallahu 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 alayka Annabi Rasulullah sallallahu alayka ya Rasulullah. Oh Rasulullah 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 Allahu Allahu la ilaha NUDWAN Allahu 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 la ilaha illallah la ilaha illallah Allahumma salli ala sayyidina Muhammadul Fatihul lima وقلك ولا خاتم لما سبق الناصر لك بلاك ولا دل صراطك المستقيم ولا عليك قدر ومقدار لازم أزيادات مني إلى رئيس سيد الوجود محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم lẹ́nu bàbá wa àgbà Ainu Ridoh Agba wọ́n ní àfáwà tí wọ́n bá ṣe zikiri náà kọ́lọ́n kó sàlékún àlùbáríkà wala Muhammad rasulullah à ń lọ sọ́dọ̀ bàbá ala ya rahima li khalqi farhamuni yagi
برحمتك العظمى تعم الأقارب ووسع له جدسا بعوني ورافة ولا تتركن وكهرن الأقارب إلهي بتاج الدين بلغ مرادنا ويسر لنا المقصود في الدين والدنا بتلميذي مفتل ألوري كمالنا مجاب الدعاء بل منكذ لكل من خنا بتلميذ تلميذ لموسى ألوه متى وأونيجي أبد القدير من الأولى وأونيجي أبد القدير من الأولى بجملتهم نال لفتى كل قصد وياوي الأماني من بلا وكذا المنى وياوي الأماني من بلا وكذا المنى صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن أنت الذي لولاك ما خلق امرؤ كلا ولا خلق لورا لولاك صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن صلوا على النبي الكريم صلى الله عليه وسلم صلوا على النبي الكريم صلى الله عليه وسلم اللهم صل اللهم صل ẹ dákun níwọ̀n bá ìṣẹ́jú tó kù yìí ìṣẹ́jú mẹ́wàá lèmi ó lò Insha Allah. àfa gbogbo wa wọ́n wá máìkì yóò darí sọ́dọ̀ wọn kó má dàbí pé ìṣẹ́jú mẹ́wàá tí mo fẹ́ lò yìí náà mo fẹ́ fi kí àfa wa náà ni àwa oníyanjú Adamallahu hayatahu. olówó orí wa náà nù ni ọlọ́run dákun abẹ́ ọ́ rírí wọn ní àyè yìí lónìí oríire ńláńlá ló jẹ́ fún wa Alhamdulillah. àti àlùbáríkà gbogbo àti wọn bá ti ń da ìṣẹ́ wọ bí àlùbáríkà wa máa lékún sí i Alhamdulillah. gbogbo jama tí òun náà gbà pé òun sọ oríire lónìí bá ń sọ pé bisimilahi rahman rahim Bismillahir Rahmanir Rahim. ẹ wí dáadáa Bismillahir Rahmanir Rahim. alhamdulilahi rabbil alamin Alhamdulillahi Rabbil Alamin. rahman rahim Ar-Rahmanir Rahim. maliki yawmiddin Maliki Yawmiddin. iyyaka na'budu wa iyyaka nasta'in إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين آمين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run الحمد لله adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run الحمد gbogbo لله. ẹ̀yin àfáà wa tí àwa ṣẹ̀yẹ tí a sì dá hosti ẹni tó àwa sílẹ̀ ní ẹ dá wọn lóhùn kí ni ṣe bẹ́ẹ̀ náà kọ́ ni àwọn tí wọ́n gba wáàsí àwọn àyà oníwàásí ni wọ́n wà lọ́ọ̀kan yẹn àwọn yòówù wàásí ni wọ́n wà lọ́ọ̀kan èmi kọ́ mo gba wáàsí o ẹni tó gba wáàsí ẹni ò ní ó pe gbogbo wa tọ́ba wa gbálẹ̀ tẹ́ ẹ gbàtà ẹ wàá gbà sí ẹ wàá gbà sọ́dọ̀ mi náà ni. Adamallahu hayatakum. Alhaja wa Balqees tí ìfẹ́ Ọlọ́run àtànábì Allahu alayhi. tí ń dà láàmú pé èmi ló gba wáàsí o kí a ló lé ń bì yí o ó dàbọ̀ ní a gbé lọ stadium ebi káwọ́ ṣe wáàsí tiwa àbí bàbá oníyanjú bàtà tó wà mọ̀ pé àfa àwọn àgbo tó wọ́n lè wá torí ó yẹ kó wà ní Èkó èmi ò mọ bí mo ti fẹ́ wí fún wọn àmọ́ àwọn tí wọ́n mọ̀ wọ́n mú wọ́n ti mọ bí wọ́n ti lè yọ́lẹ̀ sọ fún wọn Ọlọ́run bàbá oníyanjú mùdírù orílẹ̀. Mùdírù orílẹ̀ Mustapha dá oníyanjú tá dùbù
الله فضلا ولا خبنا. bàbá oníyanjú oríire yín náà là ń gbé káàkiri o. alhamdulillah. kò sí kankan bí kankan ẹ̀yin náà ni ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fún wa o. amiina. lọ́mọ balẹ̀ àfa wa jẹ́. àmín. ẹ̀rọ àwọn èèyàn ti ń bá wa sàmì ńlẹ̀ àfa wa. amiina. illallah. àmín. ìyá àgbà akínyìn ẹ̀dì ìyá àgbà náà nù fa. bẹ́ẹ̀ bá ti lọ́wọ́ lẹ́yìn. Allahu akbar. ẹ̀dì ìyá àgbà náà nù. Allahu akbar. ẹni kìíní. ìmáàmù yàrá kílẹ̀ wí. èmi kọ́ mo sọ́ dàgbà ọlọ́run ló sọ́ dàgbà. Allahu akbar. Allahu akbar. ọba ń gbọ́ ọlọ́njọ́ lọ́wọ́ rí lẹ́yìn ọwọ́ rí ló wá sọ dàgbà wọn. akí wọn. ọlọ́run níjó bàjẹ́. àmín. yóò ṣàlékún dáadáa. àmín. ẹ kú gbígbà fún ọlọ́run lára wa àwa náà gbà fún bàǹfà. bẹ́ẹ̀ni àwa náà gbà fún. bẹ́ẹ̀ni àwa náà gbà fún pé kò ní sìn kankan ojú ó máa rọrùn. ẹ máa lọ. Alhaja wa the honourable láìpẹ́ yìí ẹ máa gbọ́ pé honourable mufti ó ti wà ní post báyìí níjọba. àmín. ọlọ́run wọlé gbogbo àwọn ẹni ọlọ́run tó dé àyè yìí bàbá oníyanjú àgbà wọ́n dá àyè yìí bàbá ọlọ́nà àgbà wọ́n dá àyè yìí gbogbo àwọn àgbàlagbà kàmà náà dé àyè yìí yóò wọlé àwọn bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe o. àmín. wọ́n gbà wá lálejò púpọ̀ níjọ́ sátọ̀dé gbogbo àwọn àfáà kálukú ló délé dáadáa ó délé dáadáa Yusuf ó délé dáadáa kódà àwọn tí ń ṣèlérí kalẹ̀ bíi pé àwọn náà ń bọ̀ next year Allahu akbar. ibẹ̀ wọ́n tún kún nù fa yóò tún kún sí nù fa kódà incoming governor wá síbẹ̀ wọ́n sì ṣe dáadáa ọlọ́run mọ́sá jẹ́ gbogbo orí bẹ́ẹ̀ o gbogbo àwọn ọ̀nàrìbù wáyé náà wọ́n wà ń bẹ̀ lájọ sí ọlọ́run jẹ́ àlùbáríkà yóò máa pọ̀ sí i bàbá wa Demos ẹ kú gbogbo ògbà ọlọ́run níjọ́ ọ̀rọ̀ yóò sú ọlọ́run ẹ ní dààmú o gbogbo ẹ̀yin bàbá la kí ìmáàmù Sọ́lálé bàbá wa Múlùdùn ìmáàmù Abdul Bari bàbá Abdul Kadir muazinu wa gbogbo ẹ̀yin ìyá wa àdínì ní gbé wa kí báyìí ọlọ́run jà jọba nbí tó lérè. amiina. ẹ̀yin NUDWAN gbogbo yín mo kí ọlọ́run jà soríire. àmín. ọ̀làlà ẹ̀yin ọmọ wa tẹ́ wà ń bẹ̀ náà kí yín o. àti nígbàtà èmi ní juwọ́ sí o àti Balqees èkejì rẹ̀ ẹ̀gbọ́n sẹ́gbọ́n ni tálẹ̀ àgbà nù yín sóòní tálẹ̀ àgbà ẹgbẹ́ ni tọ́lọ́wọ́n bá yín yanjú rẹ o. àmín o. la ilaha illallah. àmín fa. bàbá lókè odò náà wà ń jókòó. adúgbò lọ́dọ̀ Ọlọ́run púpọ̀. ìjókòó ẹ̀rí ẹni tí yóò sí Nàìjíríà tí ìjókòó rẹ̀ wá rí báyìí tó wá dùn báyìí. àmàdúgbò lọ́dọ̀ Ọlọ́run. kódà Sayyida Queen Sayyida Rashida. wàláyé àbájọ jókòó ń rọ̀ lẹ́yìn ni. la ilaha illallah. ṣùgbọ́n umura ẹ̀ mọ̀ pé umura tọ̀tẹ̀ yìí bí kan sáà mọ̀ pé olókìkí tọ̀ wọ́n ti bá yín rí i ṣe o ẹ máa bọ̀ airport o òun ni ò jẹ́ kí Bintu ṣé Bintu Rasul lẹ́ ń pè ní òjò náà lè wá Sayyida Mariam Bintu Rasul wọ́n ti jọ lọ umura báyìí Ọlọ́run jẹ́ wọ́n bọ̀ wọn dáadáa kó tún darí sí Nàìjíríà náà dáadáa la ilaha illallah tí wọ́n ń pè ní dáadáa ẹ dákun wa jàmá ogun tá a bá ti mọ̀ tó jẹ́ dáadáa ni ẹja máa ṣe afáwọn aláàdọ́ta lọ́wọ́n sàlékún àlùbáríkà yín ẹ̀ tí ẹ̀já rí náà ráwọn tí wọ́n afá Kudus ìwọ jòkó kárí náà kárílẹ̀ díẹ̀ kámọ̀ rí náà wọ́n mọ̀ pé iná yìí èyàn máa yọjú ni iná tí wọ́n tàn sí wa lójú èyàn sì máa yọjú pé àwọn onímbẹ̀lẹ̀ ọ̀kan ni alhamdulillah dáadáa afá dáadáa ló bí gbogbo tá à ń ṣe yìí. alimuhsinuna nawa khairan wa makirimata. wo ti ra àwọn ada. alimuhsinuna wa makirimata. alimuhsinuna ala fawzi wa marhamata. ẹ dákun ní ìṣẹ́jú ń wo aago ìṣẹ́jú márùn-ún náà lókùn tèmi ó lò bàbá ní agi ó lò ìṣẹ́jú mẹ́wàá tó kù ṣé o máa dìbò gbé rábà náà lè lábàá máa sínú torí àwọn kan ń bẹ lásìkò tí sínú tó tẹ̀sán wá ní ẹ máa gbọ́ lọ́n tóbi wọ́n máa wọ́ pé ṣé àfáà yìí máa ti ń ṣe sá látàárọ̀ tí kálukú ti ń rẹ́jú kankan yìí ẹ gbọ́ tí mo jèrè wí ó ti sọ báwẹ̀ ti ṣe kálukú òní ló mọ̀ pé làálàkún tátàkùnà yìí làálàkún tátàkùnà yìí ó dọ́dọ̀ òun lónìí. alimuhsinuna nawa khairan wa makirumata. alimuhsinuna ala fawzi wa marhamatin. ẹ dákun jama ẹjọ Yusufu ó ti kó ní tí ó dára wa ẹjọ jama ní tí wọ́n ń pè ní dáa gbogbo ẹni tó bá jẹ́ èèyàn dáadáa èèyàn rí ìmọ̀ dà níyàn ìmọ̀ rò pé mo fẹ́ ṣe dáadáa. nàwa khairan. yóò máa rò pé kémi náà ṣe dáadáa tá yóò tiẹ̀ mọ̀ pé èmi náà ṣe nǹkan báyìí. alimuhsinuna nàwa khairan
ومكرمة gbìyànjú kó wà nínú àwọn èèyàn dáadáa o. المحسنون على فوز ومرحمة المحسنون على فوز ومرحمة. nítorí pé èèyàn ò ní jẹ́ èèyàn dáadáa láyé kó má jèrè. الله أكبر. ẹ dì mú báwọn. نعم. gbogbo wa bá ti mọ̀ pé gbogbo ọ̀nà dáadáa tá a fẹ́ máa kà yìí gbìyànjú kó máa mú bẹ́ẹ̀ kí wọ́n náà máa tẹ̀rí bẹ́ẹ̀ kó máa wọnú rẹ̀. المحسنون على الإحسان قد باتوا نالوا بذلك من أجر ومغفرة. gbogbo ẹni tí máa ń jẹ́ èèyàn dáadáa قد ó ti باتوا submit ara rẹ̀ fọlọ́n pé ìní sábúrú dáadáa ní ìmọ̀ sí. نالوا بذلك من أجر ومغفرة. níbo lẹ ti wá gbọ́ pé lábájá nítorí dáadáa tí ń ṣe ni òjò jèrè الله. dáadáa tí ń ṣe ni òjò dáa fún àfáàgé olérè ẹ lè gbọ́ báwọn gbogbo ẹni ó bá ti jẹ́ èèyàn dáadáa torí fúnra ọlọ́run tó dá wa gan ó lè mi ọlọ́run aljasa ul ihsan إلا الإحسان. èmi ọlọ́run ò ní tí fi sẹ̀sán fẹ́ni tí bá jẹ́ èèyàn rẹ̀ dáadáa náà ni. المحسنون على صلواتهم داموا. tọ́ bá wá wà nù ẹni tí wọ́n sọ pé èèyàn dáadáa làwọn alájì káwa bá ọ pé ọ̀wà nù ẹni tí ń kírun. كانوا كبارا لولفينا بمصلحة. nǹkan tó ń yọ àfa yìí. المحسنون على صلواتهم داموا كانوا كبارا لوافينا بمصلحة. gbogbo ẹni ó bá sì jẹ́ èèyàn dáadáa bó bá rí tó fẹ́ bàjẹ́ yóò máa wá bí ó ti tún ṣe ni ẹ dákun jàmá àfa aládọ́ta ẹgbọ́n tá à ń wí yìí ẹ bọ́ àfa yìí kéèyàn ó jẹ́ dáadáa kéèyàn ó jẹ́ àfọ̀mọ́ ní kéèyàn ó jẹ́ èèyàn rè àmọ́ àfa ni màá ń ba tèèyàn jẹ́ subhanallah. àmọ́ àfa ni màá ń ṣe tí wọ́n ẹ má jáfa àwọn débẹ̀ wọn o ẹ má jáfa àwọn dọ́dọ̀ yín o eléyìí bú ni bẹ́ẹ̀ tí ń wò ó ṣé mo dìbò àwọn kan bàbá oníyẹn tẹ́ kọ́ wa là ń ké yìí o ẹ má jáfa àwọn délé yín o eléyìí bú ni kò ní débẹ̀ kí bí o má bàjẹ́ o. La ilaha illallah. ẹ bá wọ́n sòdé ń bò mí àwọn àfa yìí ń fẹ́ rí wọn lóde mi wọ́n sòdé ń bò mí àwọn àfa yìí ń fẹ́ rí àwọn àfa yìí lóde mi wọ́n ti ń ṣe ẹni téèyàn súnmọ́ ẹ̀ ń bàjẹ́ ni wọ́n. المحسنون على الإطعام نفقة. nínú tí wọ́n máa fi pẹ́ lágbájá èèyàn dáadáa ni. الإطعام نفقة. yóò máa fowó rẹ̀ sóúnjẹ fáwọn èèyàn. على الأناس. ẹ ń bọ̀ àfa yìí ó lè ní ẹ̀yin ọ̀rẹ́ mi ẹja lọ itri ká lọ jẹun àwọn tó kó lọ itri nǹkan ó ti mọ̀ pé ọ̀rẹ́ wa kò kẹrẹ o ọba ti rí nísìsiyìí gbogbo ibi tí ń pọ̀ ọ̀hún ó ti tán nìyẹn ẹlòmíín sì ń bẹ bó dọ́dọ̀ rẹ̀ aláìní ti jẹ̀kan látàárọ̀ yóò sì pé òun ò gbọ́ ni o àìgbọ́ tí ń sọ ibi pé òun ò gbọ́ òun ń fọkàn sọ ń pẹ́ kó tó mọ̀ jẹun láti jẹta. المحسنون على أبويهم خدموا. èyí tó kà nísìnyí ni o tó kà. على الإطعام نفقة. ẹni ó bá jẹ́yàn dáadáa èèyàn rẹ̀ yóò máa ná owó rẹ̀ fáwọn èèyàn ó yá ẹ sóúnjẹ fáwọn èèyàn Ramadan la wà ń bẹ yìí nísìnyí ẹlòmíín bẹ kò sóúnjẹ fẹ́yàn kan agbára rẹ̀ sì ká. Allah. wọn náà máa wo pé kí n mo lè ṣe ọjọ́ sì ń bẹ ńlẹ̀ o 17 kọ́ ló di lónìí wọn bá 13 tó kù yìí opportunity nìyẹn o. على الأناس وهم فينا بمسغبة. nsọ àfa yìí. المحسنون على أبويهم خدموا. ẹni tí wọ́n bá ló jẹ́ yàn dáadáa yóò máa tọ́jú àwọn òbí rẹ̀ méjèèjì. برا وحسنا. ẹni tí máa tọ́jú àwọn òbí rẹ̀ méjèèjì inú èèyàn dáadáa nù èèyàn rí nu èèyàn rí lẹ́ni tí bá ń tọ́jú àwọn òbí rẹ̀ méjèèjì tí ń mójútó wọn tí ń kẹ́ wọn lọ́tún tí ń kẹ́ wọn lósì. برا وحسنا حوا أجرا بمقربة. برا وحسنا حوا أجرا بمقربة. tí wọ́n sọ fún àwọn òbí rẹ̀ pé mi ì fẹ́ fóònù tó wà lọ́wọ́ yìí ẹgbà ilé yìí aṣọ báyìí mo fẹ́ kẹ́ ẹ wọ̀ lọ yídì aṣọ báyìí mo fẹ́ kẹ́ ẹ fi sọdún mọ́mí irú oúnjẹ wo lẹ fẹ́ tó dáa jù tẹ́ fẹ́ la ilaha illallah. المحسنون فإن الله يكرمهم على الجنان بما فيها بمفرحة. على الجنان بما فيها بمفرحة. gbogbo àtàwọn ń bí yìí kò ní gùn
sókè lọ bí ó gé tirọ̀lẹ́ yìí Dumu. nta kan fẹ́ wí fún ọ bẹ́ẹ̀ náà ni pé gbìyànjú láti jẹ́ yàn rí. Dumu alali khairi wali ihsani qatibata. gbogbo ohun tó bá mà tó lè máa ṣe tí ó máa jẹ́ iṣẹ́ dáadáa táwọn yóò bọ̀ ńbẹ̀ tí wọ́n ní aláàjì àwọn ni wọ́n ti báyìí ọlọ́mọ sábà sanwó ẹlẹ́sàn lóore òní o mójútó òní o mójútó ọ̀rọ̀ rẹ̀ ìrìn rẹ̀ iṣẹ́ rẹ̀ gbogbo ibi tí wọ́n ti máa bọ̀ tí wọ́n fi rí pé àwọn náà ṣàtúnṣe kíkiní yóò dáa òun náà ní. Dumu alali khairi wali ihsani qatibatan fallahu yajzi ala khairin bimatrabatin fallahu yajzi ala khairin bimatrabatin. má jẹ́ kí ayé orí ọ ní ìyẹ́rẹ̀ èèyàn bú pé alágbájá olórí bú màlélẹ́ yìí hùn. Allahu akbar. jẹ́ kí wọ́n máa rí ọ jẹ́ kí wọ́n máa rí ọ ní gbogbo ìgbà pé àwọn èèyàn nu. fallahu yajzi. àwọn èèyàn nu àwọn èèyàn nu. ala khairin. òun ló dáa jù káyọ̀ máa rí yàn. Allahu akbar. òun náà ní ẹja jọ mójútó o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bàbá Alhaja gba kékeré wọn tó lọ pé wọ́n ní àmì là sọ́ọ̀lẹ̀ àrùn. فلنفسي ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. àmọ́ lọ́dọ̀ bàbá oníyàgí. حفظه الله ورعاه. oníjù bá ń lọ kálukú máa lọ tọ́ àyà náà ẹni ó bá ṣe eré yóò gbẹ̀san rí ẹni ó bá ṣàyídá yóò gbẹ̀san àyídá èyí tó o bá fẹ́ gbà ń bẹ̀ múra rẹ̀. wáyé pé dáadáa lọ fẹ́ gba ẹ̀san rẹ̀ máa ṣe nṣó wáyé pa ìdá náà tí wọ́n sọ fún ọ tó gbọ́ náà lọ fẹ́ ṣe máa ṣe nṣó gbogbo ẹ̀ ló ṣe kíni ló lẹ́san. káṣọ òfófó aburú ni gbogbo tó so mọ́ aburú gbogbo alámọ̀ òfófó aburú ni kèéta aburú ni tẹ̀mbẹ̀lẹ̀kún ọ̀rọ̀ ẹ̀yìn kájàlè káṣe sìná gbogbo kápẹ́ gìyàn lẹ́yìn gbogbo tó bá ti kí ẹ parọ́ máa yàn ń sá lọ ní ó sì pẹ́ dé ọlọ́run ó kọ ọyọ so bí yẹn ti jẹ́ nìyẹn ọlọ́run dákun kókó ọlá Ànábì Muhammad Allahu alayhi wa sallam ọlọ́run dákun ìjókòó wa náà ọlọ́run bá fàlùbáríkà sí à ń lọ́dọ̀ àfa wa ẹni tó gbà wá sí Alhaja Balqees tó gbà wá sí rọ̀lẹ́ yìí Omolabake ọgbà wá mo ní èlò wa lówó wá sí kó gbà wá sí òun gbà wá sí pẹ̀lú 250,000. Allahu akbar. ọlọ́run kó bá fàlùbáríkà sí. àmín. àǹtí Mary sẹ́yìn ní support yìí ẹ support yìí náà o kì í tán bẹ́ẹ̀ o ẹ̀yin aráàlú èbó ẹ̀yin aráàlú èbó ló ta tó tún wà ń bẹ̀. sáǹtí Mary ti kó ń bẹ̀ ni. kan support yìí náà ẹ support 250 náà o wá sínú fatia là á máa ṣe fáwọn tó bá gba wá sí. bẹ́ẹ̀ni bàbá. àmọ́ fatia yẹn mo gbé sọ́dọ̀ bàbá oníyanjú torí àwọn náà wọ́n ní fatia náà. bẹ́ẹ̀ni. envelope tó ní ahayàn fún àmọ́ ahayàn o. wọ́n ti ahayàn o. lọ́run fàlùbáríkà sí o. ẹ̀yin ọ̀yin tí o bá ti gbẹ́ envelope ọmọ kíw ni o yà ti gbà ọmọ kíw tí o ti gbẹ́ envelope bóyá owó ni owó gbà owó gbẹ yọnu transfer wo ẹ yọ ẹja lọ́dọ̀ bàbá wa oníyanjú Ibrahima ìsọ̀nsẹ́mọ̀ ẹ dákun ẹ tẹ́wọ́ àdúrà ẹ tẹ́wọ́ àdúrà bí ọ̀dọ́ dé ẹ tẹ́wọ́ àdúrà afa azakiru wọ́n ní fún yín ní wọ́n ní náwó kan fún yín lẹ́ẹ̀kan ẹ ti gbé máìkì lẹ̀ 20,000 alájà ní ná yín 20,000 lẹ́ẹ̀kan ẹ ti wá gbé máìkì lẹ̀ abẹ́ yọ̀ǹda ni. bitilimizi mufutile alori kamalina mujabi du'a balimukizili kulli min khana. Naam. بتلميذ لموسى اللهمتا ẹja máa dàníyàn. وأنيجي عبد القدير من العلا بمرشد من كفل إله بسره لعبد الرحيم fatihi sogolele wara. ọjọ́ ti lọ púpọ̀. abukakumullah. bàbá wa Ainu Ridoh. adamulahu hayatahu. ọba tí ó fi ń ṣe ọ̀bùrẹ́ ńlá fún gbogbo wa pátápátá lápapọ̀
ọlọ́run ò ní ka yín kú nílẹ̀. Àmín. àfààní laysal hayat. Laysal hayatu bi anfasin taradiduha. ìwọ ló ń lóhun rẹ bẹ́ẹ̀. Innal hayata hayatul ilmi wal amali. ẹ má bínú. Innal hayata hayatul ilmi wal amali. iṣẹ́ tẹ̀ ń ṣe nínú ayé ká pa 20 èèyàn 30 èèyàn 100 èèyàn papọ̀ iṣẹ́ ìjáfa yín iṣẹ́ tọ́lọ́run gbélé yín lọ́wọ́ wọn ò tí ì lè ká ń tẹ̀ ń ṣe. Laysal hayatu bí àǹfààní taradiduha. ẹ kàn wáyé lásán o. Innal hayata hayatul ilmi wal amali. ẹ fàyè yín ṣiṣẹ́ nínú. Innal hayata hayatul ilmi wal amali. bẹ́ẹ̀ ti dàgbà tó yìí tá a bá tú gbogbo orí yín àti irùngbọ̀n yín wò a lè rí ewu ẹyọ kan bẹ́ẹ̀. Innal hayata. ọlọ́run dẹ̀ mọ ọdún tẹ̀ ẹ ti ń bá iṣẹ́ dáwà yẹn bọ̀. Hayatul ilmi wal amali. Innal hayata hayatul ilmi wal amali. àwọn ọ̀rọ̀ kan sójú mi nígbà tẹ wà lè kéwú ẹ ti ń ṣe wá sí gbogbo dáadáa lẹ ti ń ṣe nígbà tẹ jáde tán ẹ ń tiraka ni o. La ilaha illallah. ọlọ́run ò tí gbà fún yín ṣùgbọ́n ẹ ń tiraka Allah. ẹ wá tiraka yẹn dáyé kan ọlọ́run wá ní mo dé. Allahu akbaru. dídí ọlọ́run lọ́dọ̀ yín ẹ wá tún wá relent. Innal hayata. àwọn àkókò kan ń bẹ tọ́lọ́run bá ti dé sí yàn ó gbà ìgbà kan la ṣiṣẹ́ àti ṣiṣẹ́ sẹ́yìn ẹ̀yin ò dúró. Innal hayata hayatul ilmi wal amali. tí máa rí yín báyìí Òṣogbo Ìbàdàn Allah. ìmọ̀ wò pé Ainu Ridoh ẹ ti lọ àwọn ìrìn àjò yìí ẹ ti lọ wọ́n sẹ́yìn. Innal hayata hayatul ilmi wal amali. Innal hayata hayatul ilmi wal amali. gbogbo tí wọ́n ń jẹ́ dáadáa náà lọ́lọ́run ti wá darí sọ́dọ̀ yín. Alhamdulillah. èmi náà wá tún wá sọ fún yín pé lágbára Ọlọ́run àtẹ̀mí yín àtayé yín ẹ ní máa padà sí burúkú. Àmín. ọmọ afá ti lọ́hún láyé ìgbà tí fi ń rẹ́ẹ̀nì ayé yín Ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀. Mami tawakuf bi salami. Alhaja Balqees. Wa ilal amami ilal amami. ìwọ ọlọ́mọ ṣàdúrà ojú Wa ma ilal. torí wọn náà máa ti ń gbowó tẹ́lẹ̀. Ó padà ní èmi náà. Wa ilal amami ilal amami. kò ní dé bá yín láíláí. Mami tawakufi bi salami. ẹ máa lòkè ni. Wa ilal amami ilal amami. Allahu akbar. Wa ilal amami ilal amami. ẹni tọ́lọ́hún ṣe léèyàn. Allah. kí gbogbo ayé sọ pé àwọn ò fẹ́ kó jẹ́ èèyàn mọ́ irọ́ ni. ẹ wà wọn tán tún soríire lára yín Alhaja Balqees wọ́n tan náà bí tí transformer yẹn ti full. Allahu akbar. àwọn náà wá ó dá mi lójú pé irú ń tà ń ṣe yìí wọ́n ṣe rí. Allah. ṣùgbọ́n gbà tán dọ́dọ̀ yín kọ́ wọ́n ní ṣèbí iṣẹ́ dáadáa ni. Allah. ara dáadáa lára mọ́dàdí tẹ́mi náà ń gbà lára yín o ẹ tún tàn mọ́lẹ̀ bẹ́ẹ̀. Wa ilal amami ilal amami. èyí tẹ́ ń ṣe yìí tẹ́ fi ń béèrè. Wa ilal Ọlọ́run ó fún yín láìpẹ́. amami ilal amami. tó já sí pé láìpẹ́ láì jìnnà Ọlọ́run ó bá mi yóò green light ń ní Ọlọ́run ó tàn lé yín Wa fuka kuyudi. ìyàwó àgbà. Ya Rahimu bi rahmatin. ẹ ní máa padà sí burúkú o.
adúpẹ́ ibi tá a wá bá dé báyìí. wàá ti fún àlàyé. àmọ́ ibi tá a ti bẹ̀rẹ̀. yàá tún fún mujamala. ṣùgbọ́n ibi tá a bá dé yìí. wàá ti fún àlàyé. yàá tún fún mujamala. bala ibi ọpẹ́ ni. Aláfúkà kò yóò dé. gbogbo ntọ́lọ́hún bò yín lọ́mọ ọlọ́run tẹ̀ tí ní ká máa yọ lóríire. Rahimu bi rahmatin. ìdùnnú tọ́lọ́hún fi sọ gẹ́gẹ́ yìí ẹ̀yin tí yín tún wá fẹ́ ó fẹ́ wá rọ̀ ju àwọn ìyàwó. wàá ti fún aláya yàá tún fún mujamala. ẹ̀yin ẹ máa kólé mi lẹ́yìn. wàá ti fún aláya sékèsè ń tẹ́ padà gbà. yàá tún fún mujamala. ẹ bá ń béèrè lọ́wọ́ wọn sékèsè owó tí wọ́n padà gbà lọ́wọ́ wa. wàá ti fún aláya. èyí náà ní ń sọ àwọn náà ní àwọn àfa àgbà ní ń sọ. yàá tún fún mujamala. ṣe ẹ yọ̀ǹda tẹ̀mítẹ̀mí. wàá ti fún aláya. yàá tún fún mujamala. wọ́n lọ́lọ́run ó jẹ́ lálùbáríkà. àmín. ọlọ́run wọlé ànábì níwájú ọlọ́run. Allahu alayhi wa sallam. ṣèbóhun náà ní ń jó kìkì. ọ̀rọ̀ yín yé mi ń béèrè lọ́wọ́ àfa wa òkìkí bàbá wa àfa àgbà àfa ọba yàrá àkọ́kọ́ Masha Allah. wọ́n jíṣẹ́ owó yín o ṣùgbọ́n tí mo béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jíṣẹ́ owó yín ni pé ṣé kìí ṣe owó tá a tún padà san. wàá ti fún aláya. ṣé kìí yìí dénú. yàá tún fún mujamala. oríire tá a fi ń ra ọlọ́run ó tà fún wa. wàá ti fún aláya. yàá tún fún mujamala. kálájà wa Balqisu àti gbogbo akámọ̀dà níyàn Suratul Fatiha ló kù báyìí. أعوذ بالله من الشيطان الرجيم. òkè rabata Ainu Ridoh ọlọ́mọ wo. بسم الله ọlọ́run kò ṣe bá mi pẹ̀lẹ́pẹ̀lẹ́. الرحمن الرحيم. àfàwọn àgbà tí wọ́n rán wá bí ọlọ́run kò sẹ́yìn náà pẹ̀lẹ́pẹ̀lẹ́. الحمد لله رب العالمين الرحمن الرحيم. àánú ọlọ́run máa bá yín. iṣẹ́ tẹ̀yàn bá ṣe tó fi wá tún ní pa ọlọ́run ti gbà fún o wàláhì ó ti já mi. Iyyaka na'budu wa iyyaka nasta'in. bàbá ìmọ̀ọ́mù Yahya àdúrà yóò gbà ẹ̀ ní máa padà sí burúkú. Siratal mustaqim. bàbá Amadibo ẹ kú àtẹ̀lé tọ́lọ́. Siratal ladhina an'amta alayhim. gbogbo àwọn jàmáà wa ni mo tọrọ fún Siratal ladhina gbogbo àwọn ìyá wa nínú díwọ̀n ẹ̀ ní máa padà sí burúkú ọ̀nàdìbò wa àpadà sí burúkú ò ní báyìí. Siratal ladhina an'amta alayhim. gbogbo àwọn àǹtí wa. Ghayril maghdubi alayhim. gbogbo àwọn ọmọ wa náà àánú Ọlọ́run mọ̀ báyìí. wala dallin. àmín wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin. baba Amadibo torí àti gbẹ́mí ló bù ẹ́ ṣiṣẹ́ owó tẹ́ gbà ẹ ṣe rábà náà. tó a dúpẹ́ fún Ọlọ́run o ọba tí ó bá wa ṣe ní àtàárọ̀ èyí tí a ṣe lónìí náà ọlọ́mọ fi ṣàṣìmọ̀ fún wa a gbé látòrí bàbá wa àgbà Sheikh Musa Ainu Ridoh ọba mi tó ti ní ẹ mọ́ bẹ Ọlọ́run dákun aláìní bẹ mọ́ kò ní fi ṣe yín láéláé títí ayérayé lẹ́sìn mọ́ bẹ bí ẹ máa ń wòye lókèrè inú yóò mọ̀ dùn bí ẹ bá súnmọ́ yín inú yóò mọ̀ dùn pé gbogbo òdùnnú gbogbo ìgbà Ọlọ́run dákun mọ́ ká kó lọ́dẹ̀dẹ̀ yín agbe bẹ́ẹ̀ lórí ìyá wa àgbànúlẹ̀ bàbá Ainu Ridoh ìyá ni mẹ́tàláì Ọlọ́run yẹsẹ̀ yín kò ń bẹ̀ láéláé ìdùnnú ilé náà kò ní dìbànújẹ́ tóbi kárí Alhaja wa Balqees Ainu Ridoh Agba Ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ fún wọn èyí tí wọ́n gbà lónìí má fi sòpin gbígbà fún wọn Ọlọ́run fi sínú àlùbáríkà fún wọn èyí tí ń bà wọn nú jẹ́ ẹnì kọ́lọ́n bá ní fi sọ́ọ́dì dùnú Alhaja Balqees Omolabake bàbá wa oníyanjú Ọlọ́run jà mọ́ rí yín báwo má dojú tì yín má jẹ́ òun yín há láéláé ohun yóò sì ní dàrú ọlọ́mọ wájú Ọlọ́run bàbá wa lókè odò ọlọ́mọba ní sàlékún dáadáa yín ọ̀fọ̀ àwọn amójèrè Buhari àgbà ọlọ́mọdé ó bàjẹ́ ọlọ́mọdé ó máa dùn sí i bàbá àmọ́mù ìyá yàtọ̀lọ́ ni ó yá yìí ọlọ́run ní yóò bàjẹ́ o gbogbo ìjọba pátá náà la kíra wa bàbá wa múlùdú akínyín bàbá wa láyéwọlá akínyín ọlọ́run ní yóò bàjẹ́ ọlọ́run àtúfì èyí náà àtúfì mú jẹun síwájú Ọlọ́run ẹni bí tó kù sí yìí náà táàbì parí Ramadan náà ọlọ́mọdé á sẹ́nu bànújẹ́ ọlọ́run jẹ́ aṣọ inú ayọ̀ kó sàlékún dùnú fún wa Allahumma rabbana taqabbal minna innaka anta sami'ud du'a Allahumma rabbana la tuzigh qulubana
بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا المتقين إماما اللهم ربنا أعطينا في دنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم.